ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ ìkànnì, ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global. Pé kí ni mo tún wá mú fún yín? Nǹkan tí mo tún wá mú fún yín náà ni lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ State, tí Gọ́vnà Ṣèyí Mákindé tó ń promise lánàá léni lọ́la wípé ká má wọrí àwọn ọmọ yìí máa dé. Ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ sí Gọ́vnà Ṣèyí Mákindé? Kí lẹ rò pé ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí fún Gọ́vnà Ṣèyí Mákindé? Àwọn èèyàn ti ń challenge wọn báyìí o. Àwọn èèyàn ti ń challenge wọn lórí ọ̀rọ̀ insecurity tó fà á tó fi gbé àwọn ọmọ yẹn ní Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún ẹni tó gbé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì yìí. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí arákùnrin tó yànnàná lórí ọ̀rọ̀ Gọ́vnà Ṣèyí Mákindé. Ẹ bá mi wá nǹkan fìdílé àbí ká ẹ fìdílé nǹkan. Ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò yìí, kẹ́ ẹ wò látòkè délẹ̀, kẹ́ ẹ gbọ́ analysis tí máa yìí ṣe lórí ọ̀rọ̀ Gọ́vnà Ṣèyí Mákindé. Ó ṣeé ṣe kẹ́ ẹ wò pé a ti ń gbọ́ bẹ́ẹ̀ náà, ṣé bọ́n ti ń sọ bẹ́ẹ̀ náà, nígbà wo ni ó tó fẹ́ wá sí ìmúṣẹ? Nígbà wo ni ọ̀rọ̀ náà tó fẹ́ di múmúṣẹ? Ẹ bá mi fìdílé nǹkan àbí kẹ́ ẹ wá nǹkan fìdílé, kẹ́ ẹ wá gbọ́ analysis yìí. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tẹ́ bá gbọ́ information yìí tán, mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ má bá mi ká lọ. Láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀. Gọ́vnà Ṣèyí Mákindé kò gbọdọ̀ ṣẹlẹ̀. A ò gbọdọ̀ gbọ́. Pé torí tó bá ṣẹlẹ̀, á dọ̀tẹ̀, á dì lára, á bá ṣọ́ra, adogun. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ ẹ̀mí àwọn èèyàn là ń sọ yìí. Bẹ́ẹ̀ni. A sọ̀rọ̀ ẹ̀mí eṣinṣin. Bẹ́ẹ̀ni. A sọ̀rọ̀ ìwò eṣinṣin kan nǹkan ẹlẹ́mìí. Kò gbọdọ̀ kúkú anyhow. Kódà ẹ̀fọn gan, tí ẹ̀fọn ò bá jẹ́ èèyàn gan, mi ò pé ọ̀ lè rí débi tó máa pa. Gọ́vnà Ṣèyí Mákindé ìdílé ìbá tún ṣẹlẹ̀, á jẹ́ pé ìgbàgbọ́ ta ní yíká ti fi àmà yọ kúrò. Ṣáwọn èrò tẹ̀ tí ń yọ gan. Olóyè Sunday Igboho wọ́n kọ lẹ́tà sí wọ́n kọ sí ìjọba yìí. Politics aside, wọ́n ní kẹ́ gbà wọ́n láyè káwọn kó àwọn ìwé ẹkùn security tí wọ́n kájú ẹ̀ tó jẹ́ professional traditionally, àwọn tó jẹ́ pé èèyàn lè fìbọn lépò mi tó bá wà, àwọn tí yóò lè fi àdó olóró fi lépò mi tó bá wà, èèyàn tí àwọn tí yóò lè fi helicopter anti aircraft tó bá tún jẹ́ helicopter tí yóò lè fi lé. Wọ́n ní kẹ́ gbà wọ́n láyè káwọn kó wá kí wọ́n máa ṣọ́ Ọ̀yọ́ State Public School tó bá possible gan ní gbogbo South West. But ọmọ Ọ̀yọ́ ni wọ́n, ìyẹn lọ́kọ́ fi bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bọ́ ẹ máa ń sọ wípé ẹni bá máa dá sẹ́yìn ọ̀tọ́run ẹ̀ láwọn ò. Yes. Wọ́n dẹ̀ make sure báwọn láṣọ rẹ lórí ìkọ́, débi pé àwọn tó wà ń sàkáàdì wọn náà wọ́n láṣọ rẹ lọ́rùn, òun tá à ń pè ní dídàlú. Ọkọ̀ lẹ́tà sí. Kí ló ná ìjọba Ọ̀yọ́ State láti approve ohun tó lóye bèrè? Olóyè ò sọ wípé ìkẹ́ wa máa ṣọ́ ilé òun. Ọmọ pé he is chief security of the state. Even with that, wọ́n ever challenge him pé àwọn ọmọ wọn ti dàgbà fún wọn, pé tẹ̀sí ní ọ̀la ìfún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀gbà as the chief security of the state. Tẹ̀lé gba allocation, tẹ̀lé gba security vote, ẹ̀ gba gbogbo ẹ̀. Gbogbo tó yẹ kí ẹ máa fi ṣe ààbò fáwọn aráàlú, ìjọba fún yín, wọ́n tún fún yín jù bẹ́ẹ̀ lọ nílọ́po ìlọ́po. Àmọ́ ẹ ló sí ibi tó yẹ kẹ́ ẹ ló sí. Ètò ààbò ti mẹ́hẹ̀ẹ́ àti ẹ̀ sọ̀rọ̀ nípa owó tẹ̀ gbà.
ṣọ́ọ̀kì nǹkan bọ́ ṣẹlẹ̀ ní Borno State ní àná ìjẹta báyìí. Àwọn ọmọ tó ń ṣe NECO ṣèbí nítorí pé apariwo yẹn síta láyé ṣe gbọ́ mọyì àwọn tí àwọn olórí púpọ̀ ọmọ Karambani tó ń fẹ̀mí wọn ṣòfò on a daily basis. Ṣèbí ńgbà tó lè Sunday Igboho tó wọ orúkọ tí wọn tó wọ Ọ̀yọ́ Old National Park tó ti di orílẹ̀-èdè àwọn ajínigbé, orílẹ̀-èdè àwọn agbénipa, orílẹ̀-èdè àwọn apààyàn. Wọ́n ti sọ di kọ́ńtì mọ́yìn lọ́wọ́ tí àwọn afẹ̀mẹ́ni ṣòfò tí wọ́n ń túbọ̀ ẹ̀. Níbi tí a ti ní àìlèfẹnusọ unlimited natural resources. Gold wà ńbẹ̀, Californium wà ńbẹ̀, rhodium wà ńbẹ̀, gold wà ńbẹ̀, silver wà ńbẹ̀, diamond wà ńbẹ̀. Ohun tó wà ní Old National Park Ọ̀yọ́ State ó tó ohun tá a lè fi ṣe ọrọ̀ ajé gbogbo Nàìjíríà tá a máa wà lára àwọn ètò lágbára jù lágbàáyé. Just Ọ̀yọ́ State, just that simple place. Ẹnì mọ iye tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tí ò ló kà á tẹ̀lé àti ìjọba. Tí ò ṣe pé wọ́n ní tí ò ló kà á tó lọ bìbà. Tábà sọ pé bóyá owó tẹ máa ná fún ìwé ẹkùn ní òsì. Ẹ̀yin bọ́lá fẹ́ nà ẹ gba location lọ́wọ́ ìjọba ẹ̀ dẹ̀ kó fún àwọn tó tó fún yìí ló bá tọ́. Kábọ̀ sí bọ̀ sí gan, olóyè Igboho fowó síwájú wọn tiẹ̀ sọ kankan tó jọ mọ́ ọ̀rọ̀ owó bí kò ṣe pé kẹfà oníyànjá káwọn jẹ́ lọ́ọ̀yà ọmọ wọn síbẹ̀ kí ètò ààbò tó péye tó múnádóko kó lè wà fáwọn ọmọléèwé. Ẹ wo iye àwọn ọkùnrin tí wọ́n gbé nísìnyí. Táwọn ọmọ tí wọ́n wà ní ìtúsọ àwọn tó gbé lọ́yọ̀ gbà yẹn o. Mò ń sọ fresh one torí pé ó ní ọ̀rọ̀ kan tí mo sọ jáde ní about 2-3 months ago mi mọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ mi ẹ̀gbọ́ ọ̀pọ̀lọpọ̀ inú mi tẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀gbọ́ mi ò bí ọ̀pọ̀lọpọ̀ ilé fi sọ́kàn. Náà gbogbo ara gbọ́ nígbà tí wọ́n wá jẹ́ àwọn ọmọ pé ní Ọ̀yọ́ tó wá kó wọn ní Ògbómọ̀ṣọ́ gbogbo ara gbọ́ sí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní pariwo. Ibẹ̀ làṣírí tí wàá gbúdọ̀ àti ìsìnkú àwọn tó jẹ́ nǹkan ní ìfẹ́ sọ́tẹ́lẹ̀ kò máa sọ nísìnyí. Mo lè ti sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ ní previous program tó ti ṣe láti bí àgbègbè tó jẹ́ àwọn yẹn pé wọ́n ní àwọn kan wà tà nísìnyí ọmọléèwé ni wọ́n gbé fún àwọn ọmọ àjígbé. Allegedly unconfirmed information bọ́tà ń gbọ́lẹ̀ gbogbo ẹ̀ pé wọ́n ní àwọn ẹ̀yà kan ti ya kúrò lára afẹ̀míṣòfò tó wà pẹ̀lú tẹ́lẹ̀ tó jẹ́ wípé tí wọ́n ní pé àwọn ọmọléèwé ọmọ kéékèèké gbogbo ṣe senior ọmọ kéékèèké torí pé àwọn ṣẹ̀ṣẹ̀ dádúró wọ́n ní ìdá ọmọ tó máa train láti kékeré tó máa gbé dàgbà tó jẹ́ wípé irú mentality táwọn lò á lè wà lórí ẹ̀. Nígbà bá ṣe gbọ́ wọ́n ní mọ̀kẹ́ táwọn bá kó àwọn àgbàlagbà yẹn wọ́n ti ní ideology àbí opinion tí wọ́n fúnra wọn nípa ìlú but àwọn eléyìí ọmọdé ló fẹ́ kú. Wọ́n á fi Islam wọ́n á fi gbé ọwọ́ ìṣe wọn wọ́n á fi ètò wọn kódà wọ́n á máa náwó sáwọn tí wọ́n ṣẹ̀ wọ́n báwọn pé ẹni tó pa ìyá ẹ̀ rẹ̀ ẹni tó pa bàbá ẹ̀ rẹ̀ ẹni tó pa ìyá ẹ̀ rẹ̀ láti gbèjà ẹ̀ka gbé ẹkú bẹ́ẹ̀ kó bàbá pa ẹ̀ lóòótọ́ ìtọ́tọ́ wọn máa pa fún àwọn ènìyàn. Ó tiẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ní about 4-5 months ago ìta ibi tí àwọn Fúlàní ajínigbé apànìyàn tó ya wọnú ìlú kan. Wọ́n dẹ̀ bẹ̀ sí ní gbogbo àwọn tó bá bẹ̀ lọ pa àwọn ọmọ kéékèèké kan ni wọ́n kọ́ lọ́gbọ́n fi sílẹ̀ tọ́ rọmi fún tọ́ fún lómi mu wọ́n dẹ̀ ya fọ́tò wọn ṣe gbogbo ẹ̀. Mọ̀ kí wọ́n dọ́kúmẹ̀ntì ẹ̀ ni tó bá di pé àwọn ọmọ yẹn ti lè sọ̀rọ̀ tó ti mọ ọ̀tún tó ti mọ òsì. Ó lè jẹ́ ẹni tó bá jẹ́ gọ́fúnà gbà yẹn nílẹ̀ Yorùbá àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá gbà yẹn lọ́ máa náwó sí pé àwọn tó ní kọ́ wá pa ayá ìgbà yẹn nígbà tó fẹ́ gbàgbára kí wọ́n lè dìbò tí wọ́n ti rí yìí àwọn tó pa ayá ẹ̀ àwọn tó pa bàbá ẹ̀ àwọn tí wọ́n jẹ́ orílẹ̀ ayé gbèrè wọ́n máa gbé wọ́n ṣàwọn yẹn bẹ́ẹ̀ débi pé ẹni tí Nàìjíríà táwọn yẹn bá rí báyìí àtúbọ̀ ìyá káyọ̀ níbàdàn ìjọba bá ti pa lára àwọn tí wọ́n sọ yìí wọ́n á máa rí bíi victory wọ́n á rí yes àwọn
àwọn ti gbèjà ìyá àti bàbá àwọn wọn lè mọ̀ pé irọ́ lásán pé wọ́n ṣe lásán ní. gbogbo kìíní ìlàdọ́gbọ́n yan àsọkùnrin ìlú ti sọ kúlẹ̀kúlẹ̀ báyìí torí tó bá yá a sì máa sàwọn tó gbé nǹkan báyìí kalẹ̀ ìwádìí sì ń lọ lọ́wọ́. náà olóyè Sunday Igboho ó sì Sunday Igboho ó dídí ọmọdé yẹn mọ́ láàárọ̀ yìí tààríra mò ń sọ pé olúwa mi àmà tí ẹ gbọ́ kọ̀ọ̀kan mọ́ nípa ọ̀rọ̀ àwọn ọmọ sukùl ọ́nìlà kí láwọn fẹ́ ṣe ìjọba ló lágbára kíníkọ̀ ìtẹ́gbọ̀n dẹ̀ mọ̀ pé bó ṣe wà nìyẹn mo mọ̀ pé bó ṣe wà nìyẹn. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa gómìnà Ṣèyí Mákindé tí wẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ ìgé inú àwa ọ̀dọ́ ò ní dùn sí yìí inú àwa gbogbo ọmọ ìlú gbogbo ilẹ̀ Yorùbá inú wa máa bàjẹ́ sí inú wa ò ní dùn sí yìí. lóòótọ́ àlágbára láti ṣe kọ̀ọ̀kan fún yín a ò lè ṣe anything fún yín kọjá táà lè ṣe yìí náà kakọ̀ pariwo tó bá lè yá wa ká pariwo wa gbọ́. nígbà míì ọlọ́wọ́ adé ká ọkọ̀ fún wọn yín tí wọ́n lè bá yín sòótọ́ ọ̀rọ̀ bóyá bí ìyá yín bàbá yín àbáwọn mọ̀lẹ́bí yín ṣetán kọ́lọ́ máa ń jẹ́ kọ́ gbọ́ irú àwọn yẹn ló máa wá gbé sí ní létí ọ̀pọ̀lọpọ̀ yín náà sì lè wú àwọn fídíò tá a ti ṣe èyí ẹnu wo ni ká tó fi sọ táwọn wèrè tó ń jí àwọn kékeré gbé níjọ́ tó bá tú wá bá yín fa ohun tí ò yí ẹnu wo ni ká máa fi sọ ẹnu wo lẹ́lẹ́ fi sọ fún ọmọ Yorùbá pé ó tún ti ṣẹlẹ̀ o ẹnu wo lẹ́lẹ́ fi sọ tó máa dùn sọ ẹ mọ̀ pé tí gbogbo ẹ bá ti ṣẹlẹ̀ ẹ̀yin fún ara yín ẹ ti fa ìjọba ara yín ẹ ti fa yà tó dẹ̀ lè má sì télọ̀ tó máa lè gbọ́ papọ̀ ó lè má sì télọ̀ tó máa lè bá yín gan. torí pé àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé gbogbo àwọn alágbára déètì jẹ́ gómìnà tí a ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ níbẹ̀ ẹni tó fi já Ààrẹ Ọ̀nà Kakanfò ìbọn sábẹ́ bí ẹ̀yìn kí ni ká wá sọ fáwọn ìṣígbẹ̀yìn àwọn karambani tí wọ́n tó kọ̀ọ̀kan kí ni ká wá sọ àbí ṣe gbogbo tó ń ṣẹlẹ̀ ṣé ká sọ pé dùnú yìí ni torí tó bá tó ń ṣe ìdùnnú yín by now ó jẹ́ ti fi ijó àti ayọ̀ fi accept àti approve nǹkan tó lè Sunday Igboho sọ yìí. Yes, because ẹ lè lo police kẹ́ succeed, ẹ lè lo army kẹ́ succeed, ẹ lè lo DSS kẹ́ succeed, ẹ lè lo Àmọ̀tẹ́kùn gan kẹ́ succeed. ọ̀pọ̀lọpọ̀ àwọn security ilẹ̀ Yorùbá kò ń ṣe gbọ́n lẹ́lẹ̀ ló tẹ́ máa succeed torí pé kí ni kò sẹ́ni tí ó fẹ́ kú nínú wọn kò sẹ́ni tó máa rí bẹ́ẹ̀ wọ́n gbé bọ̀dá tó máa dúró yóò ṣe àwọn ìlú àwọn tí wọ́n bá lè lọ mẹ́ta inú àwọn ló sọ. And don't forget my car. Oríṣi ọmọ oríṣi lára àwọn jagunjagun wa ń wẹ̀ I swear to God. àwọn ọmọ ọ̀gbẹ́ kúkú rẹ̀ tí wàá fi pọ̀ ní kò fẹ́ kúrò kí wọ́n kò ní dábàá pé kò ní sí wọn torí tó bá yìn sí nígbà tó fẹ́ para ẹ̀dá mi bẹ́ẹ̀ ni bí ìgbà tó fẹ́ fi ọwọ́ ara ẹ̀ pọ̀ méjì society nígbà tó bá èbùté tó jẹ́wọ́ fún ara ẹ̀ àtẹ̀fọ́ tó bẹ́yìn àti tó kú bẹ́ẹ̀ tó jẹ́wọ́ fún ara ẹ̀ ló kú gbogbo ẹ̀jẹ̀ ó para ẹ̀ nìyẹn òun la ṣe sọ fún yín pé àwọn tó bá dájú ẹ̀ ẹnìkan jẹ́ ká lò ó dẹ̀ ti tó àsìkò tí security ní láti wà ní gbogbo public school ní Lagos State nsìn látàrí dájú wọ́n ti lo neighborhood tọ́mọ wàṣọ ní ìyẹn wọn ò ní bọ̀ òdòkó lásán àti kóńdó lọ́nù ohun tó wà lẹ́nu bá sí ó ti kọjá òdòkó àti kóńdó. ṣé neighborhood lè rí àwọn iṣu àpòtọ́ tí wọ́n tóbi 100 kó dúró ní onídúró òun kan ló máa tún sílẹ̀kùn fún wọn because kò ní bẹ́ẹ̀ kọ́ pàwọ́ tó mọ̀ pé ìyàwó àtọkùn ń wà lé tá ń fẹ́ kú babó ń bàbá kò sí ẹ tó máa rí kú báyìí tó máa lóun fẹ́ lọ
òun la ṣe pariwo àwọn tó kájú ẹ̀ ìwé ẹ̀kún kájú ẹ̀ Olóyè Sunday Igboho kájú ẹ̀. Yes, ẹgbẹ́ tí àwọn international afẹ̀míṣòfò tó kó wọlé torí tiwọn wọn ò lu àwọn tó ní ilẹ̀ Haúsá wọn nígbà tó fẹ́ àwọn terrorist tó àtàkùn Olóyè Sunday Igboho kò sí àwọn tó wà ní Haúsá wọn kò sí àwọn bọ̀ọ̀lù orí ti bọ̀ọ̀lù ti kà sí àgbà àwọn ilé ìwọ̀n lọ kó wọn wá láti Chad àlejò ọkọ̀ fà láti Chad Senegal àti Central African Republic. No, Burkina Faso. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Burkina Faso wà nù. Àwọn tó jẹ́ North Africa tó jẹ́ pé níbẹ̀ wọn ní iṣẹ́ méjì ju ìjagunta lọ. Wọ́n ti lọ kó wọn wọlé wá. Àwọn tó kó wọlé special best of all ni. Wọ́n ò rí dúró ẹ̀ẹ́dì tí ìwé ẹ̀kọ́ fojú wọn rí ni. Ó dùn mí gbogbo nǹkan kọ́kọ́ lè gbé sórí afẹ́fẹ́. Kódà ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu wọ́n kan sáárá sólè Sunday Igboho wọ́n kan sáárá sí wọn torí àwọn tó fi tì wọ́n tọ́jú lọ́kà wọ́n á jíṣẹ́ fún wọn. Wọ́n ní ọkùnrin mẹ́wàá ni bá ṣe rí bìlà rí bìlà rí bìlà rí a lot of things ló máa sọ fún bàbá Tinubu. Ẹ̀kẹ́ wá ní kí bàbá Tinubu bá fún un bá pọ̀ báwo ló ṣe ń fún wọn ní sọ́gun alẹ́ ìjọba bàbá Tinubu ṣe wọ́n ti ṣe iṣẹ́ tí kò sáwọn náà lọ́wọ́ o but eléyìí ó wà lórí emergency sọ pé kí gómìnà Ṣèyí Mákindé kó kó ní 47 fún wọn àní kó kó ọ̀tà kan fún wọn àní kí dọ́kà sọ ní pé ẹ gbà wọ́n láàyè láti máa ṣọ́ àwọn ọmọdé. ẹ̀yin òbí tọmọ tí ẹ̀yin òbí tẹ́ wà lọ́yọ̀ọ́ state ẹ̀yin tí ẹ̀fẹ̀ ọmọ yín bá jọ lójú ní ẹ̀pà ló síta ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ fẹ́ kí ìwé kù kí wọ́n máa secure skul táwọn ọmọ yín wà kó má bàa fẹ̀mí ọmọ yín ṣòfò. èyí àkọ́kọ́ kó bá di pé ẹ̀fọ́ ọmọ yín ní 100 naira tàbí 200 owó ọ̀kadà tó bá jẹun tó bá dé skul á wà lọ sílé ìwé tán tọmọ yín bá máa wá dé ẹ̀wá nígbà tó bá jẹ kí ọmọ yín kó dé kó dọ̀bálẹ̀ kẹ̀kẹ́ kó jẹ fún kó jẹun tó kúrò ní sọ̀tàmẹ́t kó lọ sùn á wá di pé ẹ̀rọ bàbá ẹ̀ló màmá ṣé wọ́n gbọ́ kẹ́ràjì màmá àwa ó ti gbé ọmọ tiẹ̀ àwa fẹ́ gba 100 million tí ò bá fún wa máa ń pa ọmọ ẹ̀ nísinsìnyí kó lè wọ́n pé àwọn òṣèré gbòòlà ní fídíò pọ̀ tọ́kù kan láwọn tí wọ́n ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ìṣọ́mọ ẹni yẹn gbòòlà wọn á dùbọ̀ fọ orí ẹ̀ tó ti tó gbàdúrà ìlú wa bá bẹ́ẹ̀ la máa pa ọmọ tiẹ̀ dára sọ pé eléyìí á ti pàdé àmì kíní kan àgbà wọn lówó lè jẹ́ tí kò ní jẹ́ pé. àmín 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 lórúkọ Jésù àmín. ojúlọ alábọ̀ kò ṣọlọ ọwọ́ yẹ́sì ti wá di èrò jèbí báyìí. ẹ̀bá ẹ̀kọ́ tó wà wọ́n fẹ́ distract wa lọ sórí tó ṣẹlẹ̀ ní bọ́ọ̀lù wọ́n á tún lè wọ́n á tún lè wà gbà sí fún wa gàgà. ìjàmbá dẹ̀ wò rárá ẹ̀rí pé láti gbà tó lu àbí ti olúwa bí ṣe wà lóko dọ̀la wọ́n sì ṣe gudugudu méje yàyà mẹ́fà ṣe pé ẹjọ́ mẹ́ta ẹ̀ wọ́n apologize lẹ́yìn lẹ́yìn àwọn kan sọ pé báwọn tó ń yẹ kó pa wọ́n yẹ kó fi wọ́n sílẹ̀ kìnnìkan ẹ jẹ́ ká máa fi maturity sọ̀rọ̀. For example sí tí n bá lọ sóko pẹ̀lú àwọn ìyàwó ọmọ mi tó dé ìlú gbogbo tá a bá lọ sóko níbi tá a ti ń lọ tá a bá rí máńgò nínú oko olóko tó dẹ̀ wù wá jẹ tá a sì fẹ́ jẹ ẹni tó dẹ̀ ní tá a bá bẹ̀rẹ̀ ìgbòho fún wa àtẹ̀lé ìpèlè lọ́wọ́ ẹ̀ a máa lè já máńgò yẹn ká jẹ́ ká kókó ṣe wù wá torí pé àárín àwọn ẹbí wa la wà. ṣùgbọ́n tí bá lọ sóko pẹ̀lú àwọn tí mi mọ̀ ta nínú gan kójà àwọn tí mo mọ̀ tọ́kọ̀ jẹ́ alábàágbé àdúgbò tàbí àwọn ẹjọ́ ta lọ sóko tàwa ló máa ń gbò èèyàn kan nínú tó lù àwọn sábà lè mú àbí lè mú tó yí ta bá mú lára àwọn tí a jọ wà bẹ́ẹ̀ wọ́n lè máa sọ fẹ́ tó lù pé ẹ̀ ló wọ́n ti ká máa ń gbọ́ ẹ̀ o lágbájá báyìí ló ká máa ń gbọ́ ẹ̀ tó mú un ẹni tó lùkù àwa wa a máa bá àgbẹ̀yẹ fa wàhálà
òǹkàgbọ̀n lóòrè làlúdò àbíjì gbó ọlọ́gbọ́n ní ju ọ̀rọ̀ ní ìmọ̀ onílàkà ìgbà ọmọ Yorùbá onílàkà ìgbà tí mò ń bá sọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ̀ bá bọ́lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dẹ́ ìró yẹn kọjá bẹ́ẹ̀ ó ṣolúwa mi nìkan ló dá lọ bó ṣe lọ yẹn ọ̀rọ̀ ìpẹ́ láwọn àmì DSS ọlọ́pàá wọn ni ó lórí iṣẹ́ papọ̀ kódà gan àwọn tí bọ̀ ìgbà lára àwọn security kò ń ṣe lára àwọn ìwé ẹ̀bùn ọ̀pọ̀ kó alábẹ́ táwọn bí èèyàn wọn tó bẹ̀rẹ̀ wọn tó bẹ̀rẹ̀ ọlá pé wọ́n wà pẹ̀lú ìwé ẹ̀bùn wọn ló fà á tí ìbọn yóò ṣe pa wọn tó kọ́ fún wọn ní àgbàlára tí wọ́n nígbà tí kò bá gba rè kọjá bíra ẹ mọ̀ ó yàtọ̀ sí kọ́ wọnú ara ẹ̀. ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá ìwéèrè Sunday èmi àti ìdílé mi àti gbọ́ àwọn olólùfẹ́ mi a ṣe gbòòsà fún gbòòsà méje mẹ́sàn-án gbòòsà 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 fún mi Sunday ọmọ adìyẹ Yorùbá ni. yá ẹ wo ọ̀rọ̀ láti gbọ́ yẹn wọ́n ní àwọn nítorí àwíjàre kí tó tán lẹ́nu yá gbogbo ẹni lólùfẹ́ kan nìyí kílẹ̀ yìí náà ti rí sí ẹ bá wa fi ọ̀rọ̀ kan yẹn hàn lábẹ́ comment section fún ẹni tó kígbà ọkọ̀ ilé ìtẹ́kọ́ máa kọ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV níbi tí ọ̀rọ̀ gọ́fúnà Ṣèyí Mákindé tó ń lọ yìí wẹ́ kò sí wàhálà tán bá kọ̀ tán bá náwọn ò ní ṣe the needful nígbàtí gbogbo àwọn ọmọ Ìbàdàn gbogbo àwọn aráàlú tán bá yàbò wọn èmi náà mọ̀ pé wọ́n wá nǹkan kan ṣe torí nísìn àwọn ọmọ yẹn bá ti ń lọ bí oṣù méjì ń bẹ báyìí à ń kàlé ní èjì ẹ̀ta ẹ̀rin ó dẹ̀ pọ́sẹ̀ kan ó pọ́sẹ̀ méjì ó pọ́sẹ̀ mẹ́ta oṣù kan pé oṣù kan ti lé ó ti ń lọ sóṣù méjì báyìí sìn wọ́n ti wá ń fi ọ̀rọ̀ àwọn ọmọdé yìí wọ́n ti wá ń fi wọ́n ṣe politics àwọn tó lè help situation yìí wọn ò jẹ́ kán take action àwọn tó dẹ̀ sọ pé wọ́n fẹ́ take action wọn ò rí nǹkan kan ṣe wọ́n ní kó jẹ́ ó léegun ni wọ́n ní kó sọnù ó lẹ́ran díẹ̀ wà ńbẹ̀ àti wá ń ṣeré eléyìí àti ń ṣeré eléyìí àwọn kan tiẹ̀ ti ń predict pé ọlọ́run jẹ́ kí àwọn ọmọ yẹn pé mo ní ọlọ́run á kú jẹ́ kán pé lórúkọ Jésù lẹ́yìn bàbá tí wọ́n pa ọlọ́run ò tún ní jẹ́ kán tó lérò èṣù ò tún ní gbé wọn mì débi kán tó fẹ́ pa àwọn ẹlòmíì nínú wọn lágbára ọlọ́run wẹ́ àwọn onírìn jù báyìí lọ ẹ bá mi share fídíò kí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kẹ́dẹ̀ àwọn fi ọkàn tí náà lábẹ́ comment section kí ló fẹ́ ṣẹlẹ̀ sí gọ́fúnà Ṣèyí Mákindé báyìí lórí ẹ̀rọ ọmọ yìí tán kó ní ìlú Ọ̀yọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí gọ́fúnà Ṣèyí Mákindé ẹ fi ọkàn yẹn hàn lábẹ́ comment section bó tún padà bọ̀ ire o.